àlàáfíà Kristi kó máa bá gbogbo wa gbé o. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá ṣe la dúpẹ́ lọ́wọ́ yín láàárọ̀ yìí tá a gbé yín ga o. Àyìn lógo fún ọjọ́ òní tó sojú ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa. Ògo ni fún orúkọ yín o, Jésù ọmọ Ọlọ́run, ẹ gbà ọpẹ́ wa o. Títí láyé la máa dúpẹ́ lọ́wọ́ yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo kí gbogbo wa káàbọ̀ sí ètò ìwàásù tòní tí ìjọ Anglikani ti ilẹ̀ Ifẹ̀ tí wọ́n ṣe agbátẹrù rẹ̀. Mo sì gbàdúrà wípé àwọn ọ̀rọ̀ tá à ń gbọ́ yìí kò ní dìde sí wa ní ìdájọ́ o, ní orúkọ Jésù. Lónìí, àkòrí ìwàásù yìí ni mo pè ní ìgbọràn sí àṣẹ Ọlọ́run láì ṣe àwáwí. Gbígbọ́ràn sí àṣẹ Ọlọ́run láì ṣe àwáwí. Ibi tí mo ti fẹ́ mú ẹsẹ̀ wúrà wa ni mo rí nínú ìwé Ìṣe àwọn Àpọ́stólì, orí 9, ẹsẹ̀ 6. Ó ní ó sì ń wárìrì, ẹnu sì yá, ó ní Olúwa, kí ni ìwọ ń fẹ́ kí èmi kí ó ṣe? Olúwa sì wí fún pé, dìde kí o sì lọ sí ìlú náà, a ó sọ fún ọ lé ohun tí ìwọ ó ṣe. Ìwé Ìṣe àwọn Àpọ́stólì orí 9 yìí ó sọ fún wa nípa àwọn ènìyàn méjì kan tó jẹ́ wípé Ọlọ́run ó darí wọn pé kí wọ́n gbé ìgbésẹ̀, tí wọ́n sì gbé ìgbésẹ̀ náà. Bó tilẹ̀ jẹ́ wípé ibi tí àṣẹ Ọlọ́run ká wọn mọ́, ó jẹ́ ibi tó jẹ́ wípé ọ̀tọ̀ ni èrò ọkàn wọn, ọ̀tọ̀ ni tí wọ́n ti ń gbọ́, ọ̀tọ̀ ni tí wọ́n ti ẹ̀fẹ́ hù níwà, ṣùgbọ́n tí Ọlọ́run tó darí wọn, tí wọn ò sì ní nǹkan míì tí wọ́n lè ṣe ju wípé kán gbà sí àṣẹ Ọlọ́run láì ṣe àwáwí lọ. Tí a bá wo ohun tó ṣẹlẹ̀ nínú ìwé Ìṣe àwọn Àpọ́stólì orí 9 yìí, Sọ́ọ̀lù alágbára, òun ló gbàwé lọ́wọ́ àwọn olórí àlùfáà wípé ká fún òun ní ìwé kóun lọ sí Damasku, kóun lọ mú àwọn tí wọ́n bá ń sọ̀rọ̀ tàbí wọ́n ń wàásù Jésù ní dídè wá sí Jerúsálẹ́mù. A sì sọ fún wa wípé àwọn olórí àlùfáà tí wọ́n fẹ́ gbóhùn Jésù, àwọn tí wọ́n tiẹ̀ fẹ́ kí Jésù kórúkọ rẹ̀ kó tún jáde mọ́, wọ́n fún níwèé o, ó sì ń lọ. Ó kó àwọn èèyàn rẹ̀ lẹ́yìn, ó ń kilẹ̀ bí ẹni pé nígbà tí ń bá débẹ̀ màá mú wọn, màá dè wọ́n. Ṣùgbọ́n lójijì la gbọ́ wípé ìró kan dún tí ìmọ́lẹ̀ mọ́ yí Sọ́ọ̀lù ká. Sọ́ọ̀lù dìgbò lulẹ̀. Nígbà tó dìgbò lulẹ̀ kò ríran mọ́, òun náà wá fọ̀ sí Sọ́ọ̀lù wípé, Sọ́ọ̀lù, Sọ́ọ̀lù, èéṣe tí ìwọ fi ń ṣenúnibíni sí mi? Ó wá dá lóhùn, ó ní Olúwa. Tí bá ti ka bẹ̀yẹn nínú Bíbélì, ó máa ń yà mí lẹ́nu pé sóun náà gan mọ̀ wípé Olúwa ni Jésù jẹ́. Ó ní Olúwa, kí ni kémi wá sí báyìí? Sọ́ọ̀lù alágbára, ó wá jẹ́ntù nínú ìgbà tó rí fìrìfìrì tá a gba ojú rẹ̀ lọ́wọ́ rẹ̀, tí ìmọ́lẹ̀ tàn yíká tó ṣubú lulẹ̀. Ó wá ní kí ni kí èmi kí o ṣe? Ibẹ̀ ni ohun tó fọ̀ nínú Ìṣe àwọn Àpọ́stélì orí 9 ẹsẹ̀ 6 yẹn ti jáde. Ó sọ fún pé, Olúwa sì wí fún pé, dìde kí o sì lọ sí ìlú náà, a ó sọ fún ọ lé ohun tí ìwọ ó ṣe. Wọ́n fa Sọ́ọ̀lù ní tẹ̀ẹ̀tẹ́ kò ríran, wọ́n mú gba ọ̀nà Damasku lọ, wọ́n mú wọ̀ sílé ẹnìkan. Lákòókò náà ni Ọlọ́run tó kọ sí ìránṣẹ́ kan tá a tún ń pè ní Anania. Ọlọ́run kọ sí Olúwa wípé, so ti gbúrò ọkùnrin kan tó jẹ́ wípé à ń sọ̀rọ̀ rẹ̀ tó múra láti wá, ó yá lọ sọ́dọ̀ rẹ̀ kó lọ mú lára dá, kó pè wá kó náà wá darapọ̀ mọ́ wọn. A sì sọ fún wa pé Anania sọ fún Ọlọ́run pé, ìwọ jẹ́ olùgbàlà tó ń bá mi sọ̀rọ̀ yìí, ẹni tẹ́ ẹ ní kí n lọ báyìí alágbára mọ̀ ni, ó mọ̀ ti múra tán láti wá fìyà jẹ wá ń bí ni. Ẹ̀rù dé bá Anania. A sì sọ fún wa pé Ọlọ́run sọ pé má bẹ̀rù, tí mo ní kó o ṣe ni kó o ṣe, lọ bá. Anania sì dìde, ó lọ pàdé Sọ́ọ̀lù láì ní ìbẹ̀rù.
ẹni tá a fẹ́ tàjẹ̀ rẹ̀ sílẹ̀, tá a múra láti wá kó gbogbo àwọn èèyàn rẹ̀ tóun sorí fún. Ọlọ́run kọ sí o, Jésù ọmọ Ọlọ́run ó kọ sí lójú oorun, ó sì sọ fún pé kó lọ pàdé Sọ́ọ̀lù. Ó sì pagídí mọ́ra, kò bẹ̀rù, ó gbọ́ràn sí àṣẹ Ọlọ́run láì sí àwáwí, ó sì tọ̀ Sọ́ọ̀lù lọ. Nígbà tó dọ́sọ̀ Sọ́ọ̀lù, ó sọ fún un wípé àwé wá, ò ríran mọ́, a ṣe ìbáptísí fún Sọ́ọ̀lù lọ́jọ́ náà. Sọ́ọ̀lù padà fi ojú rẹ̀ ríran, a sì pè sínú agbo Kristi. Òun náà darapọ̀ máwọn Anania ọ̀tún àtàwọn tí wọ́n tẹ̀lé lẹ́yìn. Nígbà táwọn tó tẹ̀lé lẹ́yìn gan tí wọ́n ti múra ogun pé Damascus yẹn á dàrú lónìí ni, gbogbo àwọn ọmọlẹ́yìn Jésù yẹn a máa kó wọn dídè wá ni, táwọn olórí àlùfáà gan ti ń retí pé kán máa kó wọn bọ̀ ní dídè. A sì rí pé gbogbo àwọn tán tẹ̀lé Sọ́ọ̀lù lẹ́yìn tí Anania ti ṣe bátísí fún Sọ́ọ̀lù tán báyìí, àwọn gan tẹríba, wọn jẹ́ntù, àwọn náà wá di ajíhìnrere. A rán wọn níṣẹ́ láì jẹ́ wípé wọ́n ṣiyèméjì, láì jẹ́ wípé wọ́n ṣe àwáwí. Àwọn náà tẹ̀lé ọ̀gá wọn Sọ́ọ̀lù lẹ́yìn, wọ́n sì di ọmọlẹ́yìn Jésù. Sọ́ọ̀lù jáde, ó wàásù Kristi, òun náà bẹ̀rẹ̀ sí jèrè ọkàn fún Jésù. Àkọsílẹ̀ Bíbélì tiẹ̀ sọ fún wa wípé kò sí ọmọlẹ́yìn Jésù kan tó jẹ̀yà tó Sọ́ọ̀lù. Kò sí ọmọlẹ́yìn Jésù kan, ẹni tó ń tẹ̀lé Jésù kan tó lè sọ wípé ìyà tí Sọ́ọ̀lù jẹ òun jẹrú rẹ̀. Ẹni tó jẹ́ wípé olókìkí ènìyàn ni, alágbára ni, ẹni tó jẹ́ wípé ó ti bọ́kàn rẹ̀ ṣàníyàn pé gbogbo ibi tóun bá ti gbọ́ tí wọ́n ti ń sọ̀rọ̀ Jésù, kó ń dè wọ́n lókùn ni kó máa kó wọn bọ̀, káwọn wá máa jẹ wọ́n yá, bá ṣe kànga wọn mọ́gi ká kan gbogbo wọn mọ́gi. A sì rí wípé Ọlọ́run darí rẹ̀, ó gba ìdarí Ọlọ́run, ó gbọ́ ọ̀rọ̀, ó sì sọ wípé Olúwa, kí ni ìwọ fẹ́ kí èmi kí ó ṣe? A sì sọ wípé ó yá máa lọ sínú ìlú náà. Ó sì pàdé Anania. Anania sì baptisi rẹ̀, ó yí padà kúrò nínú ìwà àtijọ́ rẹ̀, ó di ọmọlẹ́yìn Kristi tòótọ́. Ó sì di ẹni tó jẹ́ wípé òun náà ṣiṣẹ́ nítorí ìyìnrere, ó jẹ̀yà nítorí ìyìn rere, ó sì jẹ́ kí ìrere Jésù kó tẹ̀síwájú. Ará nínú Olúwa, bí ènìyàn bá ti gbọ́ràn sí àṣẹ Ọlọ́run láì ṣe àwáwí, Ọlọ́run ṣetán láti tìrú ẹni bẹ́ẹ̀ lẹ́yìn. Aláwíwáwí nìkan ṣoṣo ló lè wojú Ọlọ́run tó lè mọ́ rí. Àwọn méjèèjì tí a dárúkọ yìí, Sọ́ọ̀lù àti Anania, wọn kọ̀ sí àṣẹ Ọlọ́run. Tó bá jẹ́ wípé nígbà tí Sọ́ọ̀lù tó dìgbò lulẹ̀, tá a mú ojú rẹ̀ kúrò, tó bá jẹ́ wípé kò tẹ̀lé àṣẹ Ọlọ́run, tó bá sì ń ṣe agídí tó ń bá bọ̀ láti Jerúsálẹ́mù, ó ṣeé ṣe kó ya afọ́jú títí tẹ̀mí rẹ̀ máa fi bọ́. Ó tiẹ̀ dẹ̀ ṣeé ṣe kó mọ́ tiẹ̀ sí nínú ẹni tá a kọ orúkọ rẹ̀ sílẹ̀ wípé ó jẹ̀yà nítorí Jésù. Bá a ṣe ń forúkọ rẹ̀ sọ àwọn ilé ìjọsìn ní ìsìn tá a ń ṣe gbogbo rẹ̀, ó ṣeé ṣe kórúkọ rẹ̀ ti parẹ́. Bẹ́ẹ̀ náà ni Anania, ẹni tó jẹ́ ipò tiẹ̀ jẹ́ ẹni tó mọ ọ̀rọ̀ Ọlọ́run, ẹni tó jẹ́ aṣojú Ọlọ́run, tá a sọ fún pé ẹnìkan ń bọ̀ tó kó bọn lọ́wọ́, tó kó gbogbo ẹ̀ lọ́wọ́, tó sì sọ fún Ọlọ́run pé Olúwa, ẹni tó ló ń bọ̀ yìí, a máa gbọ́ wípé ẹni tá jagunjagun tó ń bọ̀ wá kó wa ni. Ọlọ́run tó sọ fún wípé ó yá lọ, ó rí pé ó ti yí padà, kò sì kàn sí Ọlọ́run lẹ́nu. Ó gba iṣẹ́ náà tìkútìyè, ó lọ bá Sọ́ọ̀lù, ó sì jèrè ọkàn Sọ́ọ̀lù fún Jésù Kristi. Ará nínú Olúwa, ipò wo ni ìwọ náà wà lónìí o tí a ń pè ọ́ tó dáhùn? Ipò wo ló wà lónìí tó jẹ́ wípé ìpè rẹ ló ṣe àwáwí ló ń ṣe? Iṣẹ́ tọ́lọ́run fẹ́ rán ọ yẹn ṣe ló ń ṣàwáwí, mi ò ráàyè, ṣé mi ló yẹ kí n lọ bẹ̀ yẹn? Pàápàá ìwọ òjíṣẹ́ Ọlọ́run tá a rán níṣẹ́ wípé kó kúrò láàrin ìlú níbi tó ti ń gbádùn, níbi tó ti ń jẹ, tó ti ń mu, ta ní kó lọ sínú oko kó lọ wàásù Kristi. Ǹjẹ́ ò kì í ṣàwáwí? Sèmi ló tọ́ sí, èmi fúnra mi tó yẹ pé mo ti di dókítọ̀, mo ti kàwé,
mo ti nímọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ ṣérù mi ló kó wá tọ́ sí, ṣérù Anania ló tọ́ sí láti lọ pàdé ẹni tó jẹ́ pé ó ti gbàwé àti pààyàn. Ó gbà ó, kò sì ṣeyèméjì, ó gbọ́kàn rẹ̀ lé Ọlọ́run tó bá sọ̀rọ̀, ó lọ ṣiṣẹ́ náà. Níbikíbi tá a bá rán ìwọ náà gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run, gẹ́gẹ́ bí àyànfẹ́ Ọlọ́run tá a ti yàn, tá a pè, jáde lọ kó wàásù. Nítòótọ́ ìdojúkọ máa dìde o. Bíbélì ò sọ wá pé a ní rí ìpọ́njú, ó ní ká tújú ká nítorí pé òun ti ṣẹ́gun ayé fún wa. Tá a bá ń rán ọ kó jáde lọ, nígbà tí ìdojúkọ bá dìde sí ọ, fi ọkàn tán Ọlọ́run rẹ tán, kó mọ̀ wípé Ọlọ́run rẹ kò ní fi ọ́ sílẹ̀. Ọ̀ràn mọ níṣẹ́ fàyàtì ni Ọlọ́run wa. Á síwájú rẹ, á kẹ́yìn rẹ. Pọ́wọ́kọ́wọ́ bá nà sí ọ ńbẹ̀, tó bá tiẹ̀ fún wọn láàyè láti rí pé wọ́n rí ní tí wọ́n ń ṣe. Nígbà tó bá dìde ìrànlọ́wọ́ sí ọ, irú àwọn ogun bẹ́ẹ̀ tó dìde, ojú máa tì wọ́n ni. Láàárọ̀ yìí tàbí ní àkókò tó wù kó máa gbọ́ ọ̀rọ̀ yìí, mo sọ fún ọ, bí ìpè Ọlọ́run bá kọ sí ọ, bó ṣe kọ sí Anania pé kó jáde lọ, bá a ṣe gbá Sọ́ọ̀lù mú tóun náà yí padà sí rere, ìwọ náà ṣetán láti jèrè ọkàn fún Kristi. Jáde láì ṣe pé o ní ìbẹ̀rù tàbí ó ń fòyà ẹnikẹ́ni. Dìde kó wàásù Kristi, dìde kó jèrè ọkàn fún Kristi, pèrò sí agbo Kristi, nítorí wípé iṣẹ́ náà kìí ṣe lásán nínú Olúwa. Ó mọ ọ̀nà àti san padà fún ọ tó bá ti ṣe iṣẹ́ tọkàntọkàn, tó bá ti ṣiṣẹ́ láì ṣe wípé ó ṣe àwáwí, kò mọ̀ ṣe àwáwí. Anania bẹ̀rẹ̀, ọkùnrin yìí ó mọ̀ lè ṣe báyìí, ó mọ̀ lè ṣe tọ̀hún. Olúwa sọ fún mi pé àní mo ní kó lọ padà bá, ó rí i pé ẹni tó máa bá pàdé ó máa yàtọ̀ sẹ́ni tó ń rò lọ́kàn. Kò bọ́ Ọlọ́run jiyàn mọ́ ó, ṣe ló dìde tó sì ṣe bí Ọlọ́run ṣe wí. Ìwọ náà dìde lónìí, kò ṣe bí Ọlọ́run ṣe fẹ́. Bó bá ti lè ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́, kó jèrè ọkàn fún Kristi, kó jáde lọ. Àwọn tó fẹ́ sọnù, tí wọ́n gbé ìbọ̀rìṣà wọ̀, tó jẹ́ pé wọ́n ti rò wípé ọ̀nà Ọlọ́run làwọn wà, tí wọ́n dẹ̀ pé ọ̀nà èṣù ni wọ́n wà, jáde lọ. O lè dọ́dọ̀ wọn kí wọ́n yọ̀dá, o lè dọ́dọ̀ wọn kí wọ́n yọgi. Sọ fún wọn wípé ìyà tó jẹ àwọn aṣíwájú nínú ìgbàgbọ́ ó jù bẹ́ẹ̀ lọ. Nípa ṣíṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọkàn akin, o lè jèrè irú àwọn ọkàn bẹ́ẹ̀ fún Kristi. Ó sì jẹ́ wípé a máa sọ nípa tirẹ̀ nígbà tó bá yá lẹ́yìn ọ̀la. Mo gbàdúrà fún ẹ bó ṣe ń múra láti gbọ́ tó ń gbọ́rọ̀ yìí, tó sì múra láti jáde lọ pẹ̀lú ìgboyà láti lọ wàásù Kristi. Bó ṣe ń gbọ́ràn sí àṣẹ Ọlọ́run láti jáde láti wàásù Kristi, láti ṣe bí Ọlọ́run ṣe fẹ́. Ọlọ́run nínú àánú rẹ̀ yóò san fún ọ ní rere. A san fún Sọ́ọ̀lù ní rere o, a san fún Anania tá a sọ̀rọ̀ wọn nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 9 yìí. Wọn àgbà èrè ìtìjú o, wọ́n ṣe takuntakun, wọ́n sì jèrè ọkàn fún Jésù. Ìwọ náà ó dọwọ́ rẹ lónìí, jáde lọ pẹ̀lú ìgboyà, gbọ́ràn sí àṣẹ Ọlọ́run. Bọ́lọ́run ṣe páláṣẹ fún ọ wípé kó tẹ̀lé gẹ́gẹ́, bẹ́ẹ̀ náà ni Ọlọ́run tó rán ọ níṣẹ́ yẹn ó ṣe tán láti tì ọ lẹ́yìn. Bógun bá le níbẹ̀, ó mọ̀ bí ó ṣe máa dìde tó máa ṣẹ́gun fún ọ. Ṣé ìwọ ń sá kíjokíjo ni? Ò ń sá pamọ́ torí pé wọ́n ti sọ wípé okùnbi tẹ́ ẹ bá gbabẹ̀, tẹ́ ẹ kò sọ́nà tẹ́ ẹ lè gbégbà. Ẹ̀sìn wa lẹ gbọ́dọ̀ darapọ̀ mọ́. Ẹ̀sìn tí Ọlọ́run sì tí wọ́n gán mọ̀ wípé kò sọ Ọlọ́run nídìí ẹ̀. Tán dẹ̀ sọ pé dandan àfi tó bá ṣe é. Ìwọ dúró nínú ẹ̀jẹ̀ Jésù, kó dúró lórí àpáta náà. Ìwọ náà má ṣe àwáwí mọ́, má wá nǹkan kan wí mọ́. Gba ọ̀rọ̀ náà jáde, wàásù Kristi lákòókò tó ń ṣeé ṣe, àkókò tí ò ṣeé ṣe. Jáde pèrò ságbo Kristi kí ìjọba ọ̀run kó lè jèrè fún ọ, kó lè ti ayé jèrè ìjọba ọ̀run. Mo gbàdúrà bó ṣe ń ṣe bẹ́ẹ̀, Ọlọ́run nínú àánú rẹ̀ yóò fún ọ lókun àti agbára láti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá, dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé ẹ ti fọ̀ sí wa lónìí wípé ká gbọ́ràn sí àṣẹ Ọlọ́run láì ṣe àwáwí. Àṣẹ yín ni pé ká jáde lọ ká wàásù Kristi. Agbára láti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́, Olúwa kó fi fún wa o. A máa yìn ọ́ títí láé. Jésù Olúwa wa. Àmín.